ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọ̀dà bí a ti ń gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí wa ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí wa ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Gbogbo òkùnkùn tó yí wa ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Gbogbo òkùnkùn tó yí wa ká. Onídọ̀lá kò ní dọ̀lá. Wọ́n pariwo, wọ́n gbọ́ ìwé òkùnkùn bá yí mi ká. Lórúkọ Jésù pàrọ̀ àdúrà. Ọlọ́run ni bàbá rẹ̀. Sọ fún Ọlọ́run, gbogbo òkùnkùn nínú ìgbéyàwó mi. Lórúkọ Jésù jáde àdúrà. Àìní lè dúró bí òkùnkùn. Ègún á máa dúró bí òkùnkùn. Gbogbo òkùnkùn tó ṣe ayé mi ká. Tí ò jẹ́ rọ́nà lọ. Gbogbo òkùnkùn tó yí ayé mi ká. Tí ò jẹ́ gbogbo Ọlọ́run ẹ̀fọ́ náà. Lórúkọ Jésù pàrọ̀ àdúrà. Ẹ̀mí mímọ́. Kí mo ní ẹ sọ fún ọ? Kó múra. Kété tí Jósẹ́fù sọ àlẹ́ ìjáde ogun dìde. Ogun ṣe kí ni o? Kété tí Sátánì ti ní gbé Sámsónì akọni ni anya olùfọ́ ògo rẹ̀ ti ní kẹ́ ẹ lọ Dẹ́lílà lọ fínísì ògo yẹn. Dẹ́lílà nínú ayé Sámsónì òkùnkùn ni. Ọlọ́run ẹ̀mí mímọ́ ìwọ tó ráyè Ámánì fún ìbújáde ògo Mọ́díkáì. Gbogbo tó yí mi ká tó ní wọn ní rọ́gọ́dọ̀. Lórúkọ Jésù ẹ parí àdúrà. Mo máa ń sọ kíní kan pa ayé Sámsónì máa ní bí Jésù ṣe wáyé Sámsónì ṣe wáyé ká tó bí Sámsónì ní. Láńgẹ́lì ti ń fọn rere wú ọba tó jẹ́. Ó ti ń fọn rere ẹ̀. Bẹ́ẹ̀ náà nígbà tá Jésù àti fọn rere Jésù kì í Jésù tó wọnú ayé wa. Ṣùgbọ́n bí ètò Ọlọ́run ṣe ga lórí ayé Sámsónì tó nítorí ẹ̀ṣẹ̀ ó kú pẹ̀lú ọ̀tá ẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ is highly dangerous. Ẹ̀ṣẹ̀ is highly hazardous. Olúwa gbogbo tí òkùnkùn yàn sí mi láti ráyè mi pẹ̀lú òkú tó dá mọ́ mi. Ẹ̀mí mímọ́ fi ṣòfò dàdúrà. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onílòlọ́ kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé ọ̀mì. Gbogbo òkùnkùn tó yí
Òkùnkùn kò sí lè gbé mi. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀ọ́lá kò ní dọ̀lá. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sí lè gbé mi. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀ọ́lá kò ní dọ̀lá. Gbogbo òkùnkùn tó yí mi ká. Onídọ̀ọ́lá kò ní dọ̀lá. Gbogbo òkùnkùn tó yí wa ká. Onídọ̀ọ́lá kò ní dọ̀lá. Gbogbo òkùnkùn tó yí wa ká. Onídọ̀ọ́lá kò ní dọ̀lá. Gbogbo òkùnkùn tó yí wa ká. Onídọ̀ọ́lá kò ní dọ̀lá. Ìgbàlódé ní ìfarahàn búburú. Ó gbìyànjú ṣùgbọ́n kò sí ìfarahàn. Olúwa, ìwọ tó bá Sátánì wí nínú ayé Jóṣúà olórí àlùfáà. Ọlọ́run bá òkùnkùn wí nínú ayé tèmi náà àdúrà. Sátánì wí. Bá Sátánì wí. Bá Sátánì wí nínú ayé mi bàbá. Jésù Olúwa náwó agbára ìyanu rẹ̀. Kò bá Sátánì wí o bàbá. Ayérayé Ọlọ́run. Sátánì wí. Sátánì wí o. Sátánì wí nínú ayé mi bàbá. Jésù Olúwa náwó agbára ìyanu rẹ̀. Kò bá Sátánì wí o bàbá. Àwọn ọba o. Sátánì wí. Sátánì wí o. Sátánì wí nínú ayé mi bàbá. Jésù Olúwa náwó agbára ìyanu rẹ̀. Kò bá Sátánì wí o bàbá. Nínú ilé wa o. Sátánì wí. Sátánì wí o. Sátánì wí nínú ilé wa bàbá. Jésù Olúwa náwó agbára ìyanu rẹ̀. Kò bá Sátánì wí o bàbá. Nínú ayé wa o. Sátánì wí. Sátánì wí o. Sátánì wí nínú ayé wa bàbá. Jésù Olúwa náwó agbára ìyanu rẹ̀. Kò bá Sátánì wí o bàbá. Nínú ọ̀pọ̀ wa o. Sátánì wí. Sátánì wí o. Sátánì wí nínú ọ̀pọ̀ wa bàbá. Jésù Olúwa náwó agbára ìyanu rẹ̀. Kò bá Sátánì wí o bàbá. Ẹ gbàdúrà Ọlọ́run ló wá agbára rẹ̀. Bá Sátánì wí nínú báyìí nínú báyìí nínú báyìí. Ó yá àdúrà. Ẹ̀mí mímọ́ o. Bá Sátánì wí nínú ìgbéyàwó mi. Sátánì dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú òkùnkùn. When I was in university, mo ti sọ ní lánàá wa. Mo dé 300 level gbogbo ẹ̀ dojú. Bàbá tó bí mi sọ́jà lè lẹ́nu pé náírà kan mo ní kan ọ̀rọ̀ mi mọ́. Kì í ṣe dádì mi ní sọ̀rọ̀ òkùnkùn ni. Òkùnkùn tí ò fẹ́ kí n láṣeyọrí. It will be a very great mistake for me láti face bàbá mi pé bàbá mi kí mo ṣe fún ọ kì í ṣe bàbá mi tí ìgbà tí ìní Jésù nígbà yẹn ni bàbá mi ní máa bá dá ní it is very wrong. Ẹ̀mí kan ló wọnú ẹ̀. Inú ọmọ ìyá mi àtọmọ bàbá mi because I'm from a polygamous family. Èmi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ lọ yunifásitì. Mo fẹ́ bírèkì rẹ́kọ̀dì téèyàn bá ní Jésù ẹ
fẹ́ break record you dey break it down. That's why you need scissors. Mo fẹ́ ṣe tẹ́lẹ̀ tí o ṣe rí nínú ọmọ bàbá mi. Mo máa kọrin kan pé ẹni tó jìyà tẹ́nìkan àbí ẹni tó fẹ́ lògo tẹ́nìkan ò lò rí tó fẹ́ ṣe ohun rere tẹ́nìkan ò ṣe rí oníyọ́ gbàwẹ̀ tẹ́nìkan ò gbà rí. Ẹ bá ń kọrin jáde ẹ bá ń kọ jáde. Ẹni tó sọkún tẹ́nìkan ò sọ rí. Máa dúró bẹ̀rù máa dúró bẹ̀rù. Èmi lọ̀rọ̀ ń bá wí mo ti sunkún tó bí oúnjẹ. Èmi ń kọ́lé mo ní ń ra bàtà mo ní ń ra sọ torí oúnjẹ mo fi ń sunkún. I was shedding tears 5/5/2005. Ó ń bẹ bí mo kọ́ sí. Mi ò sunkún torí pé mo fẹ́ kọ́lé. Mi ò sunkún torí pé àwọn ẹgbẹ́ mi ti lọ wájú. Mi ò rí yẹn rò. Mo máa ń sọ mi ò kánjú. Ẹ bá kánjú jọ lọ́run máa bọ́ sínú ewu. Ṣùgbọ́n mo máa ń gbàdúrà kan Ọlọ́run tó yẹ kó o ṣe fún mi lónìí má jẹ́ kí o kó mo sọ́dọ̀ la. Nínú ìrìn àjò yẹn bàbá mi èso gbé wọ̀ gbogbo ẹ̀ dojú rú. Ó pariwo gan ní àdúrà yìí gbogbo tó dúró ní ọ̀nà ìgbédìde rẹ̀ tó ń ṣiṣẹ́ òkùnkùn lónìí ilé gbé wọn mì. Ní orúkọ Jésù Kristi ilẹ̀ máa lọ wọ́n máa gbé wọn mì. Bàtí gbogbo ẹ̀ sáà ń lọ. Kò sówó kò sí kẹ̀kẹ́. I kept on praying. I kept on believing God. Ó wá di dáàgán. Ìgbà yẹn mo ti lò 300 level mo ti go school. Mo ti lọ ṣe practical year mi. Ó kù kí n lọ parí 500 level. Tí má ṣe lọ báyìí. Ẹnìkan wá ń gbàgbà yẹn ó ní dean of my faculty. Torí pé ẹnìkan sọ pé ẹja wà ló máa participate nínú ìṣòro Sunday service nìkan la máa participate torí ẹni ẹni tó ní bọ́ọ̀lù mi tó bá wá jẹ́ pé ìtújì mi tí a bá wá gbọ́ tí mo sọ ìmú ni ọmọ ìtọ́nà ti story ńlá yìí tí bá ti wá gbéra mo lọ sùkúl pé mo fẹ́ parí university ẹni tó jẹ́ ìgbà yẹn a ní èmi tí mo lò lọ tó jẹ́ pé mi kú university ó tún wá ní kí n san owó tí mo dé ilẹ̀ tó ní mi kọ letter of development of admission aláàrúwò sàn tó ní ìsanwó kí n tó sanwó bí section méjì papọ̀ kí n tó bẹ̀rẹ̀ 500 naira mo sáà tó padà wálé wá jíjọ́ kan ìmísí yẹn wá wọnú mi wá pé kí n sé ilẹ̀kùn mọ́ra mi kí n wà ní ilé for 72 hours pé gbogbo ìdíwọ́ àti ìdènà lọ́nà mi kọ́lọ́ mo sì nídìí mo bá tilẹ̀kùn mọ́ rí wà bẹ̀rẹ̀ ṣe gbàdúrà ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ bóyá ọjọ́ kejì ọjọ́ kẹta mo kàn bára mi nínú àlàyé pé mo bára mi lẹ́nu géètì yunifásitì tí mo ń lọ bẹ́ẹ̀ tí bá ti fẹ́ lọ sí ẹnu géètì yẹn ajá ńlá kan wà bí ajá yẹn tóbi ní òdìlú ẹ̀ lójú ayé yóò máa sáré bọ̀ bí kó gírípù mi mẹ́nu géètì máa sá lọ. mo tún padà wá mo tún ṣe ti by the time tí màá padà I think the third time ìgboyà yẹn kàn dín ní mo kàn gba géètì mi bí ajá yẹn ṣe ń sáré bọ̀ mo sílẹ̀ géètì yẹn ajá yẹn kàn forí gbà ní gbàá ẹ̀jẹ̀ bá jáde ajá yẹn bá ṣubú lulẹ̀. nínú ìrìn àjò yẹn mo rìn àpàdé nìkan ọba bìbí ní rè pé báwo ni sukùl bá onímì tí ìparí oní láti ibẹ̀ yìí wọ́n mọ̀ tí wọ́n létí pẹ́ oní bí gbogbo nǹkan yẹn ní bò ní gbogbo nǹkan ọdún yẹn ẹni ẹ̀ kàn ó kàn fún mi complimentary card ní lábẹ́ bíríìjì wo lòdì oníkèérí lọ́fíìsì ó sì mọ̀ mí 40,000 so mo ti sẹ́ ẹni ẹ̀ bùn mi ní 40,000 naira n gbogbo níyì káàsì ló kó lé lọ. Can you see how powerful our God is?
ẹnìkan náà tún rí mi ọmọ kékeré nìyẹn tiẹ̀ sí gbà mo máa rí ní lẹ́nu tó mẹ́ta mo ní màá padà láìpẹ́ mo ní àwọn kankan ló ṣẹlẹ̀ ọmọ yẹn náà kó mi 30,000 owó jẹ́ 53,000 mo á gbéra mo lọ sukùl mo fẹ́ lọ parí education ẹ tó ní kí n gbọ́dọ̀ sanwó section kan torí pé mi ò provide admission mi kí n tó débẹ̀ wọ́n ti gbé kúrò láàyè sájà kúrò tó àbàjá bí ẹ ti gbé kúrò bẹ́ẹ̀ nìyẹn bí mo sì bọ́ ní sukùl báyìí hod mo ní congratulations mo ní kíni sàn bẹ́ẹ̀ torí ẹ ti ní kí n kọ́ dẹ́dà pé mo fẹ́ complete education mi tó bá ti dórí tèmi bẹ́ẹ̀ yẹn báyìí ní o sọ pé mi kọ the valid of admission letter. ní ìtuntun tó débẹ̀ ó mọ̀mọ́ gángan pa ayé mi. ọmọ ẹni tí UI ló ti wá sí yunifásitì mi wá wọ́n kàn gbé pèlè pẹ̀lú o sì ti rí pé HOD ti sign òun kàn tọwọ́ bọ̀ ni bí wọ́n ti pass èmi tí mo ti parí nìyẹn. ó jẹ́ gbàdúrà tí ò bá múra ògùngùn ní yóò jẹ́ kankan láyé wọ́n dẹ̀ lè wọnú ẹni bọ̀dì àdúrà tó ń gbà lórí ìmọ̀mọ̀ ìgbé yóò la ipa rere láyé rẹ̀. Ọlọ́run dìde nítorí ọ̀rọ̀ mi gbogbo òkùnkùn tó yí mi ká Ọlọ́run fọ̀rú ìpàdé wọn máa dúró. gbogbo kí mo pè ẹlòmíì ogun lé wọn ti ṣẹ́ ogun bí tọ́ra lẹ̀ sí ní lókun. òmìnira ilẹ̀ tí mo tẹ̀dó sí tọ́nà òní jẹ́ rọ́nà lọ ó sọ fọlọ́ kó sí wọn nípò. ogun dílé ìyá ẹlòmíì ti ṣẹ́ ogun dílé bàbá rẹ̀ ti ṣẹ́ ogun ẹjẹ́ jọ kọ́lé pọ̀ sádùúgbò ní òjò rọ́nà lọ. ogun lé ìyá ẹlòmíì ti ṣẹ́ ogun lé bàbá rẹ̀ ti ṣẹ́ ogun ẹjẹ́ jọ rẹ́ǹtì ilé papọ̀ ní wàhálà. ẹjẹ́ kọrin yẹn ká padà ní àdúrà yẹn gbogbo òmìnira ìlú tàbí ilẹ̀ tí mo tẹ̀dó sí tó ti ṣe òkùnkùn Ọlọ́run sí wọn nípò. Ọlọ́run tí kò ṣe dá dúró òkùnkùn kò sì lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká kò ní lọ kò ní dọ̀la. Ọlọ́run tí kò ṣe dá dúró òkùnkùn kò sí lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká kò ní lọ́la kò ní dọ̀la. ìjọba ẹ̀ka àdúrà ló gbà ní orí rẹ̀ it's a command lónìí ni ó lọ kò ní dọ̀la àṣẹ ló pa. Ọlọ́run tí kò ṣe dá dúró òkùnkùn kò sì lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká kò ní lọ́la kò ní dọ̀la. Ọlọ́run tí kò ṣe dá dúró òkùnkùn kò sí lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká kò ní lọ́la kò ní dọ̀la. Ayérayé tí kò ṣe dá dúró Olúwa òkùnkùn kò sì lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká kò ní lọ́la kò ní dọ̀la. Ọlọ́run tí kò ṣe dá dúró òkùnkùn kò sí lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká kò ní lọ́la kò ní dọ̀la. Ọlọ́run tí kò ṣe dá dúró òkùnkùn kò sì lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká kò ní lọ́la kò ní dọ̀la.
ṣé wá mọ̀ wá mọ́mí dáadáa rè ọ̀yẹ́ wa ṣé wà mẹ́ẹ̀ dáadáa rè ọ̀sìn ni o ọ̀yẹ́ wọn mọ̀ ọmọ tó bímọ kí ni a ní alọ́mọṣẹ́gẹ́ wọn ní òde dá ọmọ yẹn bí ọmọ yẹn dáàbò sínú ẹ̀ gbogbo rẹ̀ wọ́n ti ju wẹ́ẹ̀sì méjì àti mẹ́ta lọ mo kàn fẹ́ sọ tẹ́símọ́nì yẹn ẹ máa lọ wọ́n ọba wa bá mi dáàdì wọn lọ́mọ dáàbò náà aṣọ ọmọ tí ó bí òdòṣẹ́ kan àbọ̀ṣẹ́ méjì lọ́mọ ó ní ọlọ́mọ dáàbò náà pé kò sí bó ṣe lè bí bí operation wọn ní mo fagilé lọ bu omi sínú lọ bu omi sínú bọ́tù wa mo gbàdúrà sí mo ní ọlọ́run mo fi omi ṣe point of contact tó bá ti kán ọmọ yìí kó yí padà ó dẹ̀ padà wá dì fọ́ lé wẹ̀ tó bá ti mú padà lọ sí scam nígbà tó di wẹ́ẹ̀sì tó dé ọlọ́mọ ti yí padà àṣìṣe ọlọ́run mò ń sọ mí ì ṣiṣẹ́ ìrànṣẹ́ torí owó tí mo ṣàjọ mí ì ṣiṣẹ́ ìrànṣẹ́ torí pé mò ń wá òkìkí asán ṣùgbọ́n kí ìjọba ọlọ́run kó lè fìdí múlẹ̀ àṣẹ mi ò béèrè ń gbé yóò ló ń bímọ ń béèrè yóò yìí dìdì ń bẹ́ẹ̀ bí lásán ní pé ó yá lọ bomi wa mo wọ́n mi gbọ́ ọ̀rọ̀ olúwa mo rán ọsọ́mọ ìlọ yí kó yí padà nítorí kòkó máa ṣe nìyẹn máa ń ba ayọ̀ èèyàn jẹ́ about to bímọ ọmọ lọ ó dàpọ̀ sínú ẹ̀ kò sí bó ṣe lé bí operation wọ́n ṣe ọwọ́ á sọ̀rọ̀ kan ó ní ọ̀tọ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ yẹn mi ẹ̀mí mímọ́ gbogbo òkùnkùn tó yí mi ká ọlọ́run sí wọn nípò. ẹ lọ bí ẹ̀yin tẹ́ bá lọ kí ẹbí léèrè ẹ sọ pé mo sọ̀rọ̀ kan sábà pé mi fa ayé ẹ lọ́yà má bọ̀ mo kàn sọ yẹn ní kó lè mọ̀ wípé agbára ọlọ́run wà agbára ọlọ́run tí máa sọ̀kùnkùn di asán ó wà agbára ọlọ́run tí máa sọ èṣù gan di òpè nígbà tí Jésù sọ pé Sátánì padà lẹ́yìn mi sódúró. Over be Allah. If you can command with the authority you have in the name of Jesus, in the blood of Jesus, whatsoever you ask for will be granted. Ẹ pariwo gbogbo obìnrin ilẹ̀ tí wọ́n tẹ̀dọ́ sí tọ́lá wọn ní jẹ́jẹ́ èèyàn. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ẹ sì dìbò láyé mi. Ó yá àdúrà. Sísẹ́ lòdì sí ìfúnjáde òkú ọlọ́run nínú ayé mi. Sísẹ́ lòdì sí ìfúnjáde òkú ọlọ́run nínú ayé ọmọ mi kọ̀ọ̀kan. Sísẹ́ lòdì sí ìfúnjáde òkú ọlọ́run nínú ayé ìyàwó mi. Sísẹ́ lòdì sí ìfúnjáde òkú ọlọ́run lórí òkè yìí nù sẹ́rẹ̀ sẹ́yẹ. Ayé èrò àtàkọ́. Ọlọ́run tí kò ṣe dá dúró. Òkùnkùn kò sì lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká onílò lọ kò ní dọ̀la. Ọlọ́run tí kò sì dá dúró òkùnkùn kò sì lè gbé ọmọ gbogbo òkùnkùn tó yí mi ká onílò lọ kò ní dọ̀la. Ọlọ́run tí kò sì dá dúró. Àdúrà tí a ń gbà
tẹ̀síwájú rẹ̀ ní nǹkan mi ìpín náà la fẹ́ ṣiṣẹ́ lé lórí ká mú àdúrà kankan tó ká lè mọ èsì nígbà fún alórúkọ Jésù nínú ìwé jẹ́ orí kìíní Genesis orí kìíní kágbé láti ẹsẹ̀ kìíní kápàdé ìpàtúwọ̀ gbàdúrà sí. Ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run ayé. Ayé sì wà ní jújù. Ayé wà ní jújù. Ó sì ṣófo. Ó ṣófo. Òkùnkùn sì wà lójú igbó. Ó sì wà lójú igbó. Ẹ̀mí Ọlọ́run sì rábàbà lójú omi. Yes. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà. Kí ìmọ́lẹ̀ kí ó wà. Ìmọ́lẹ̀ sì wà. Yes. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ wo òkùnkùn. Yes. Ọlọ́run sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán. Yes. Àti òkùnkùn ní òru àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kìíní. Ṣe hallelujah. A fẹ́ gbàdúrà náà ni o. Ibi tí a kà yẹn sọ nípa àtúndá ayé tá à ń gbénú ẹ̀. Ayé tí èmi àti wọn ń gbénú ẹ̀. Láti ìpilẹ̀ṣẹ̀ ní èṣù tí ń bá ayé fínra. Ẹ rí i pé wọ́n ní nígbà tí Ọlọ́run dá ayé, ó dá ọ̀run àti ayé. Nígbà tó yá wọ́n ló di júùjù, ó ṣófo, kò nítumọ̀. Kí Ọlọ́run tó ṣe ohunkóhun láti mú un bọ̀ sípò, ohun tó kọ́ ṣe ni pé ó pe ìmọ́lẹ̀ wá, kí ìmọ́lẹ̀ yóò wà. Ìgbà tí ìmọ́lẹ̀ wà láti pé òlòdùtù, lọ́lọ́ rí pé òlòdùtù, omi òkè àti ìsàlẹ̀ dàpọ̀ mọ́ra wọn. Hallelujah. Gbogbo ẹ̀ dàpọ̀ mọ́ra wọn. Ohun tó lò náà ni ìmọ́lẹ̀. Nígbà tí ìmọ́lẹ̀ dé, wọ́n bẹ̀ sí oyá kéde kó níbẹ̀ ilẹ̀ oyá jáde nínú omi, oyá ẹranko ẹ̀ jáde nínú omi, oyá eléyìí kó níbẹ̀ igi kó wù. Ohun tó mú kíkẹ́ o ṣeéṣe fún Ọlọ́run fún rẹ̀ náà ni ìmọ́lẹ̀. Sọ́kúrò lórí ká pè ní ìmọ́lẹ̀ ká gbàdúrà yẹn dáadáa, wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àgbàdúrà kan ń gbàdúrà sínú ni. Kò sí ń tà lẹ́yìn àdúrà. Àwọn akẹ́kọ̀ọ́ náà máa ń sọ̀rọ̀ àánú ayé jù. Ìdí ni pé àwọn òkè ń tẹ̀lé òfin Ọlọ́run tá a gbàgbọ́. Jésù pé gbọ́dọ̀ wọ́n àná ayé ó ní ó yẹ kí ènìyàn máa gbàdúrà láti kí ni láì sinmi láìsà. Ó máa tó fọ náà. Sáwọn ọdún àtàwọn gbàdúrà bẹ́ẹ̀ lónìí. Àwọn ọjọ́ àti mẹ́tẹ̀ sọ fún olùdí ẹ̀kan lóṣù. Fẹ́ẹ́ gbà lọ àwọn ẹ̀kan lóṣù ni. Ẹ lọ́pọ̀ tí bá gbọ́ ẹ̀jẹ̀ fún adáwọ́ tán. Ẹ bá ti dàkúdà. Àwọn yẹn ti ń pa àtúnyẹ ẹgbẹ́ òkùnkùn báyìí. Òkùnkùn sí modern court náà ṣe báyìí. Nígbà tí èṣù gbàgbára ìjọ, a lè gbàdúrà wọn. Sí ìyanu mọ́ wọ́n tẹ̀ wá jẹ. Tí mo sọ ní pé ká gbàdúrà dáadáa. Àwọn tó wà nù ayé tẹ̀lé èṣù wọ́n ń sin èṣù wọn dáadáa, wọ́n ń tẹ̀ lófin ẹ̀. Ẹni pé tí ìwà àti ẹlẹ́kọ̀ọ́ bá gba ṣọ́ọ̀bù, ó ń gòlè tà. Torí kò máa sáré, ó máa rìn. Á tẹ̀ lófin ìlànà tó gbàgbọ́, á tà tó sílẹ̀, á fi kan mọ́lẹ̀. Ìwọ onígbàgbọ́ máa sùn. Hallelujah. Ẹni nílẹ̀ ká gbàdúrà. Ẹ jẹ́ fún Ọlọ́run. Gbogbo ìrànwọ́ alátọ̀ ọ̀làlà kékeré tó o bá lè gbàdúrà kò ní wọ́n. Ìwọ tó fọ̀ sí ìṣẹ̀dá ayé tó fi nítumọ̀. Wọ́n wá sọ̀rọ̀ sí ayé mi lóru yìí. Wọ́n lọ bí kí ìmọ́lẹ̀ kí ó wà. Ìmọ́lẹ̀ sì wà. Wọ́n wá fọ̀ sí ayé mi lóru yìí kí ènìyàn tiẹ̀ kí n mọ tí ó ṣẹlẹ̀ fún ayé mi gan. Jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Jẹ́ kí gbogbo ọ̀rẹ́ kọ́ni ẹ̀yà ni wàá dára. Wọ́n ní kí Jésù sọ kìkì ọ̀rọ̀ kan tí a sọ̀rọ̀ kan ti tó. Àwọn náà nílò ọ̀rọ̀ kan láyé wa. Ó ní ó sì wà ó wà ní jújú ó sì ṣófo. Ó ní wàá sọ ìrọ̀lọ́ sáyé mi lóru yìí kí jújú ayé mi ó kúrò ẹ̀yà ni wàá dára. Láyé mi ẹ̀jẹ̀ bá gbà pé Olúwa fọ̀ láyé sọ kìkì ọ̀rọ̀ kan. Ọlọ́run fún agbára sínú ayé mi fún agbára sínú ayé ọmọ mi kọ̀ọ̀kan sínú ayé ìyàwó sínú iṣẹ́ ìrẹsẹ́ sínú ìgbéyàwó mi. Ọlọ́run fún agbára. Ọlọ́run fún ìmọ́lẹ̀. Ọlọ́run sọ̀rọ̀ ìmọ́lẹ̀ rẹ̀. Kí gbogbo dúdú kápò lára mi. Kí dúdú kápò láyé ọmọ mi kọ̀ọ̀kan. Kí dúdú kápò láyé ìyàwó mi. Kí dúdú kápò nínú iṣẹ́ ìrẹsẹ́ mi. Kí dúdú kápò nínú ilé mi. Kí dúdú kápò nínú ètò ìṣúná mi. Kí gbogbo dúdú lórúkọ Jésù kó parẹ́ nípa ìrìn àjò ìgbàgbọ́ mi. Ó yá kí dúdú kápò nípa ìrìn àjò ìgbàgbọ́
orúkọ Jésù Kristi Olúwa wa. Ta ló mọ̀ pé èèyàn lè gbé orí ilé ayé báyìí? Nígbà tó wà ẹja tẹ ẹjẹ kàkà yín nígbà náà nígbà káwọn tó sọ fún ọ̀tẹ̀sẹ̀ gbọ́dọ̀ tó ti gbé tiẹ̀ ẹ bá kẹsẹ̀ kéde yẹn. And the word was without form. Thank you, sir. Yes. And void. Void. And the darkness was upon the face of the deep. Can you see it? And the Spirit of God moved upon the face of the waters. Hallelujah. Hallelujah. Void. Kò ní ẹgbẹ́ kò ní ìtumọ̀. Kò fọ́ kò tiẹ̀ ní kankan. Kò tiẹ̀ ní sí kankan. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa fọ́ ọ̀sáyé mi. Kí òfò ayé mi ó kúrò. Olúwa ohun tí ó gbé òfò nínú ayé mi. Olúwa fọ́ lórí tẹ́lẹ̀bẹ̀ gbọ́dọ̀. Ẹ̀mí mímọ́ ohun tí ó gbé òfò mi. Ohun tí ó gbé òfò mi. Ohun tí ó gbé òfò mi. Olúwa fọ́ ọ̀sáyé mi lórí. Agbára náà sínú ayé mi sínú ayé àwọn ọmọ mi. Kì í ṣe ẹ̀kọ́ kò ní pọ̀ fún. Kí ayé ẹ̀kọ́ kò ní fún ọgbọ́n. Kí ilé ẹ̀kọ́ kò ní fún. Afọ lórí. Afọ tó bá ti sọ̀rọ̀ yóò dá. Mú òfò kúrò ayé mi. Mú òfò kúrò ayé mi. Kí gbogbo òfò ayé mi ó parẹ́. Fọ́ agbára sí ayé bí sàlẹ̀. 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 Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ gbọ́ orúkọ tó ń pàṣẹ ní orúkọ Jésù. Ògùn tó mọ ẹnu ayé mi, ó yá parẹ́ náà lórí ọlọ́gbọ̀n bẹ́ẹ̀. Ìyá mi kò sọ̀rọ̀. Dáadáa tó bẹ́ẹ̀ nù rẹ̀. Ògùn tó kọ̀ mọ́ parẹ́ náà lọ. Ní orúkọ Jésù. Ògùn tó bẹ́ẹ̀ nù mi. Ògùn tó bẹ́ẹ̀ nù mi. Ògùn tó kọ̀ yá parẹ́ lórúkọ Jésù. Lórúkọ Jésù yẹ parẹ́. Lórúkọ Jésù ayé mi láyé àwọn ọmọ mi. Nínú ìgbè nínú iṣẹ́ rẹ̀ nínú ètò ìṣúná mi. Nínú ilé mi nínú ìgbéyàwó mi. Nínú ìrìn àjò ayé mi. Nípa tara ti tẹ̀mí. Nínú ìrìn àjò ayé ọmọ mi kọ̀ọ̀kan àti tìyàwó mi. Gbogbo òkùnkùn yẹ parẹ́. Gbogbo òkùnkùn àti sí òkùnkùn ẹ parẹ́. Ẹ̀yà sọ̀rọ̀. Ẹ̀yà sọ̀rọ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ. Ẹ̀jọ̀ ta ló mọ̀ wípé Joseph lè ṣàkóso orílẹ̀-èdè? Hallelujah. Ṣé a lè gbà kó lè ṣe é ṣe bẹ́ẹ̀? Ìṣúra ẹ̀ ń bẹ inú ẹ̀ ṣùgbọ́n kò bu ayé ẹ̀. Òfin ló sọ́ọ́ lè rọ ọgbẹ́ ẹ̀wọ̀n. Bó jẹ́ pé òkú yẹn fẹ́ máa fara gómìnà kí ló lóbìnrin ṣùgbọ́n still náà kò bu ayé ẹ̀. Kí ló dé tí wọ́n ní ọba ránṣẹ́? Àṣẹ kan ló gbé Tinubu. Àṣẹ kan ló fà sáàfin. Àṣẹ jáde lọ. Òkú táwọn sọ yìí kankan ló gbà náà jù bẹ́ẹ̀. Àwọn agbára àdéhùn ló gbà jù bẹ́ẹ̀. Tí Ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀ máa yí padà. Torí kò tí ì dá sí ni. Wọ́n kò dá sí ẹ̀ wọ́n ní ẹ béèrè. Ó ní ẹ̀ tí ì béèrè tó. Ilé Jésù wà nìyẹn o. Àdúrà gbà ó kàn bí ó gbà. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ já sọ fún Ọlọ́run. Àṣẹ tí ó jáde sí ayé mi tí òkò tó o dáná mi yóò fìdí yóò lọ sínú ìmúṣẹ. Olúwàfọ̀ náà lórí náà lórí ìmọ̀lẹ̀ náà sọ. Ó lọ jẹ́ kí òun rẹ kó dáná ò tí ì dá sí ni tó o bá dá sí àwọn ọ̀tá ìlú lágbára mọ́. Ó lọ jẹ́ kí Olúwàfọ̀ sọ́nà mi sẹ́. Fọ́n tí ó mú ìmọ̀lẹ̀ ayé mi tẹ̀. Tí ó wà ní ìmúṣẹ ìlérí ó yẹ yàrá ẹgbẹ́ bàálù àná.
bàbá olúwa dá sọ̀rọ̀ ayé mi dá sọ̀rọ̀ ayé mi bàbá dá sọ̀rọ̀ ayé mi o dá sọ̀rọ̀ ayé àwọn ọmọ mi dá sọ̀rọ̀ ayé ìyàwó mi o ayé ti mọ̀ mi mọ́ o wàá lókun ti gbàdúrà dá sọ̀rọ̀ ayé mi bàbá olúwa dá sọ̀rọ̀ mi dá sọ̀rọ̀ ayé ọmọ mi kọ̀ọ̀kan dá sọ̀rọ̀ ayé ìyàwó mi dá sọ̀rọ̀ ayé mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ pé òkun ayé ẹlòmíì gan ni ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó pé ewu ẹlòmíì lẹ́lòmíì bí tó ń jẹ. Hallelujah. Kò sẹ́ni tó wá sáyé tí ò ní wọ̀ tí o tó tako òpó tó gbé wá sáyé. Ó ní ọ̀tá àdìsí máa fi tààyàn lọ́rẹ. Ní ká gbàdúrà, yá sọ fún Ọlọ́run. Olúwa jẹ́ kí ìmọ̀ ẹ̀ kó mọ́ sínú ọkàn mi. Ìyẹn ni ìbẹ̀rẹ̀ sí rí wa náà. Ọlọ́run sì gbẹ́lẹ́sẹ̀ ga o. Ẹ mẹ́jà para wa jẹ. Ètò ìgbó bá kọ́ wọnú ìmọ́lẹ̀ Kristi ní nǹkan máa nítumọ̀. Nítorí ọ̀nà fẹ́ sọ ẹ́ dà yẹn, Ọlọ́run fi onímọ̀ yẹn ló fẹ́ fi iṣẹ́. Torí kò ní bá Èṣù pín ògùn. Jẹ́ kí ìmọ̀ rẹ̀ kó mọ́ sọ́kàn mi lórí. Yẹn pé kí ọ̀run kó dá sí ọ. Lẹ́jọ́ bá ń fọ adáàkúnlẹ̀ gbà láwọn lẹ́yìn ẹ̀ka ìmìlẹ̀ ẹ̀dùn máa ń fẹ́ gbọ́ nìyẹn. Tí Jésù bá ti báyà pàdé máa ń fọ ọlọ sọ́ọ̀tù bẹ́ẹ̀ lọ kò ní gbòde Jésù ìdásí yẹn ni. Ìdásí yẹn. Ẹ rántí Sọ́ọ̀lù nígbà tó ń lọ lọ́nà Dàmásù. Kí náà ló ṣe? Wọ́n ní ìmọ̀lẹ̀ kí ni o? Ó ṣubú lórí kí ni o? Ṣubú lórí ẹṣin. Kò sọ gbólóhùn yẹn ní pé olú akéké mi ó sì. Kò jẹ́ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ rẹ̀. Òdìdí onímọ̀ tó mọ bó fi mọ́ sí. Olú akéké kì í ṣe. Yàgò ò tí ì sọ bẹ́ẹ̀ débi ní lọ sọ́ọ̀ṣì. Tẹ̀lé ìlú ọ̀la ti bẹ́ẹ̀ sì ṣe. Tó bá fẹ́ ṣe. Hallelujah. Ẹ kò orúkọ Jésù. Ìmọ́lẹ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ ìgbàlà, mọ́sí ọ̀tọ̀ mi lónìí. Jẹ́kọ̀ọ́ ní kó jẹ́ òru ìbápàdé kí ilé rọ́pò àwọn ayélo ẹ̀rọ 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 ẹ̀rọ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mi ló ń pọ̀ dé. Ẹ pọ̀ orúkọ Jésù. Gbogbo ipá tó fẹ́ mú òkú wọnú ìmọ́lẹ̀ mi, ó yẹ ṣubú dànù èèyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mi. Ìmọ́lẹ̀ tí mo ní wọn Jésù. Òwe tó ní láti ti òkú wọ bẹ́ẹ̀. Ìnáwó bọ́ọ̀lù ọ̀. Ó yẹ àmúdà. Ọ̀dà gbàdúrà. Gbogbo ipá tó fẹ́ wọnú ìmọ́lẹ̀ mi. Ilẹ̀ máa ló dà. Lórúkọ Jésù ẹ̀ ló dà. Lórúkọ Jésù ẹ̀ ló dà. Lórúkọ Jésù ẹ̀ sì gbé dà. Ó bá nà kó máa gbin náà. Lórúkọ Jésù ẹ̀ máa gbin náà. Lórúkọ Jésù ẹ̀ máa gbin náà. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Inú ọlọ́run ọ̀yà rún wọ́n dà. Lórúkọ Jésù. Gbogbo òkùnkùn tó lọ́wọ́ wọnú ìjà ìwá. Gbogbo ẹ̀tọ́ ló wọ́n mọ̀ òkùnkùn wọnú ìjà yìí. Ọlọ́run pa. Ẹ̀mí wá pa wọ́n lọ. Lórúkọ Jésù. Gbogbo òkùnkùn tó lọ́wọ́ wọnú ìṣẹ̀lẹ̀ ìwá. Gbogbo ẹnikẹ́ni tí Èṣù ti yá lò. Tàbí tí Èṣù yá lò lọ́wọ́lọ́wọ́. Láti mú òkùnkùn wọn lọ́wọ́. Ẹ̀mí ló máa kọ lù ú. Àtọ́gbà tí pàṣẹ gbọ́dọ̀ tó sinmi lé. Ẹ̀dọ́ fi é sọ̀kò dà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Jésù Olúwa wa. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ẹ kúrò kúrò ṣe kú fún mi. Ẹ sọ fún Ọlọ́run. Gbogbo gbọ́dọ̀ wọnú mọ́lẹ̀ mi. Ṣé wàá bí? Ayé a máa tòkò wọnú mọ́lẹ̀ yìí. Wọ́n nígbà ẹ̀kọ́ fún agbégbàtà kọ́ da ayé kọ́ ló da dáadáa. Ó bàjẹ́ ni. Ayé àbúrò làwọn gbénú ẹ̀. The first word lọ́nà kọ́kọ́ dá. Ó ní láti pọ̀ lọ́rùn dá ọ̀run ayé. Báyẹ̀ yá àwọn áńgẹ́lì.
nígbà náà ó ṣòfò júùjù ọlọ́run àtúndá gbogbo ipá tá a fún níṣẹ́ lórí ayé pé ẹ lọ tó pọ̀ mọ́dún mọ́lẹ̀ rẹ̀ ẹjẹ́ mọ́lẹ̀ rẹ̀ ò ní báyìí báyìí ẹ pé orúkọ Jésù ipá bẹ́ẹ̀ ò dájẹ́ wọn rò dàbí ẹ̀yà ní bọ́lá bẹ́ẹ̀. Wọ́n tó gbàṣẹ́ lórí ayé mi. Wọ́n tó gbàṣẹ́ lórí ayé mi lórí ayé ọmọ mi kọ̀ọ̀kan. Lórí ayé ìyàwó mi lórí iṣẹ́ ẹ̀ṣẹ̀ lórí ìfẹ́ yìí. Wọ́n gbà tó gbàṣẹ́ lórí òkè yìí. Láti mú òkùnkùn wọlé wá. Ọlọ́run wọ́n dànù. Àṣẹ àwọn àtẹ̀gbọ́n àti ìsinmi. Ẹ̀nà wọn dànù. Ọlọ́run ẹ̀mí mímọ́. Ìwọ tó kọ́ lọ́rùn. Kí ìfi jẹ́. Ó yẹ kó ọdún gbogbo tó ń tó pàṣẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín lórúkọ Jésù. Ẹ sọ fún Ọlọ́run, ìmọ́lẹ̀ ayé mi ó yá gbàgbára ọ̀tún sí. Má tó kó sẹ́yìn sẹ́yìn mọ́. Ìmọ́lẹ̀ sẹ́yìn tún gbàgbára ọ̀tún sí. Gbogbo kọ̀ọ̀kan dúró ayé mi. Ẹ gba ìmọ́lẹ̀ Olúwa kó kó ìlú gọ́sọ̀ ìyá ni wàá lọ́wọ́. Ẹ̀mí mímọ́. Ayé mi gba ìmọ́lẹ̀ ọ̀tún. Ṣé gba ìmọ́lẹ̀ ọ̀tún? Mo fọ̀rọ̀ ayé gba ìmọ́lẹ̀ ọ̀tún kó kó má yí gọ́sì. Mo dé àkàtà gbọ́ sílẹ̀ ìmọ́lẹ̀ mọ́ lórúkọ Jésù. Ayé mi kó kó rárá. Ayé mi gba ìmọ́lẹ̀. Ilé mi gba ìmọ́lẹ̀. Ìṣẹ̀dá mi gba ìmọ́lẹ̀. Ayé mi gba ìmọ́lẹ̀. Ayé mi gba ìmọ́lẹ̀. Ayé mi gba ìmọ́lẹ̀ ọ̀tún. Ìmọ́lẹ̀ máa bọ̀ fún lórúkọ Jésù. Máa bọ̀ fún lórúkọ Jésù. Iṣẹ́ ìrẹsẹ̀ gba ìmọ́lẹ̀ ọ̀tún. Lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ ọ̀tún ó yẹ kó ọdún ayé mi wá. Wọ́n máa yé àwọn ọmọ mi. Wọ́n máa yé ìyàwó mi. Iṣẹ́ ìrẹsẹ̀ ìwà. Wọ́n yóò yẹ ìwọ́. Wọ́n fẹ́ kó sọ méjì sáájú ìwà. Ìmọ́lẹ̀ ló wà lóko lọ́wọ́. Lórúkọ Jésù gba ìmọ́lẹ̀ ọ̀tún. Bọ́sì ti dà. Olúwa. Ìmọ́lẹ̀ ọ̀tún wọ orí òkè ìwà. Ìmọ́lẹ̀ mi dọ̀tún. Ìmọ́lẹ̀ pè é dọ̀tún. Ayé mi gba ìmọ́lẹ̀. Lórúkọ Jésù. Kí o fọ́ ọlọ́run ọkùnrin Ìmọ́lẹ̀ mi gba ìmọ́lẹ̀ Ọlọ́run. Lórúkọ Jésù. Mo tọ́ pamọ́ ìmọ́lẹ̀ kó wo sílẹ̀. Ìmọ́lẹ̀ kó wọ ẹlọ́kùn. Ìmọ́lẹ̀ tẹ̀ sí ọ̀wọ̀. Lórúkọ Jésù. Ó ti máa ṣe tó máa ṣe. Ó yẹ kó sọ̀rọ̀ lọ́tún. Ní orúkọ Jésù. Ìmọ́lẹ̀ kó bẹ̀rẹ̀. Òkòlè ìmọ́lẹ̀ rẹ̀. Yes. Ìmọ́lẹ̀ kó dọ̀tún. Lẹ́tọ̀ ìmọ́lẹ̀ kó tọ̀ náà. Kó tọ̀ ṣẹ̀ṣẹ̀ kó tọ̀ kó tọ̀ lọ́nà mi. Kó ilẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Kọ́ni gbàdúrà mi. Mo bá náwó bẹ́ẹ̀, mo fi iná kọjá bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀. Mo bá náwó bẹ́ẹ̀, mo fi iná kọjá bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ sí o. Mo bá náwó bẹ́ẹ̀, Mo fi iná kọjá bẹ́ẹ̀. Gbèdéke àṣeyọrí tàgbélé ràn mí sọ bẹ́ẹ̀. Gbèdéke àṣeyọrí tàgbélé ràn mí. Náà sí. Gbèdéke àṣeyọrí tá a gbélé ràn mí. Ẹja sọ papọ̀. Mo bá náwó bẹ́ẹ̀, mo fi iná kọjá bẹ́ẹ̀. Mo bá náwó bẹ́ẹ̀, mo fi iná kọjá bẹ́ẹ̀. Gbèdéke àṣeyọrí tàgbélé ràn mí. Mo bá náwó bẹ́ẹ̀ lọ, mo fi iná kọjá bẹ́ẹ̀. Ó yá. Akọrin ẹni lápẹ ìyá náà nìyẹn o. Jẹ́rí iṣẹ́ tí ìmọ̀lẹ́ ń ṣe àjìná ọmọ ìyá ni wọ́n. Púpọ̀ àná ti sọ pé níran wọn ẹ̀kọ́ àgbà sọ wọ́n fẹ́ fọ́ jáde níran wọn. Ẹ wo
lẹ́tọ́rà làwọn sọ fún jímọ̀ lọ́wọ́ táńdì wọn kìí ṣe lẹ́tọ́rà òkùnkùn nílé ènìyàn lájà tó ń sọ jẹ. pé ìwọ kọjá lẹ́fù bọ́ọ̀mù àti wàá nù gbèdéke ẹni tó àní ìmọ̀lẹ̀ kó nínú ẹ̀yù kọ́ ọ̀dẹ̀ lọ́ọ̀dì kankan. hallelujah spirit world àgbé ayé àgbé ló dalẹ̀ ayé dàgbé tó o bá gbàgbé fún mi kò sí kẹtọ́ fẹ́ dàbí ayé. mo bá náwó bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. mo bá náwó bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. gbèdéke àti lórí tábìlì rẹ̀ mi mo bá náwó bẹ́ẹ̀ lọ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. mo bá náwó bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. mo bá náwó bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. gbèdéke àti lórí tábìlì rẹ̀ mi mo bá náwó bẹ́ẹ̀ lọ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. mo bá náwó bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. mo bá náwó bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. gbèdéke àti lórí tábìlì rẹ̀ mi mo bá náwó bẹ́ẹ̀ lọ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀. Kó balẹ̀ mi lórí. Agbá ìmọ̀lẹ̀ ńlá ẹ̀gbọ́n àti iná tí agbá ẹ̀gbẹ́kọ̀ lè ti wọ́n tí ò lè gbé pẹ̀lẹ́gẹ́dẹ́ mọ́ wọ́n yà wọ́n níbi lọ́kì àdìbò náà dàbẹ́. Àṣeyọrí tí o ti ṣe rí, àṣeyọrí tí o ti ṣẹlẹ̀ nínú rẹ̀, mo fi ọwọ́ bẹ̀ lọ́wọ́ ní fún lẹ́kọjá rẹ̀. Mo ti di àṣeyọrí ọ̀hún níbi ìrántí mo ti jáde. Agbára iná, àṣẹ iná láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Wọ́n máa yé mi, wọ́n máa yá wọn náà, wọ́n máa yé ìyàwó mi. Agbára iná tí ó pa gbogbo gbèdéke iná láti gbélé iná mi jáde lórí tèmi lórí ọmọ mi yáyá. Pa gbèdéke iná ìyàwó mi jáde. Mo bá iná ọbẹ̀ lórúkọ Jésù, mo fi náà kọjá gbèdéke àti ẹ̀ta gbọ́dọ̀ wà pé èyí jáde bẹ̀ ó pẹ̀lú iná nígbà tí a gbára ìmọ̀lẹ̀ lọ́dọ́dọ́ àti ọlọ́run àdìgbò yá gbé mi kọjá gbèdéke lórúkọ Jésù ó ní kò ṣẹlẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa a ti pè ọ́ kó o bá òkú káyọ̀ Olúwa ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ fún ìmọ̀lẹ̀ ńlá èyí tó fi yanjú ayé nípìnlẹ̀ kó wọ́n náà ti wá náà lọ kó pálá ní kojú ọyọ kó pálá náà kò fẹ́ yọ kó pálá náà iná náà fi kọjá gbèdéke ìran ó yẹ kó pọ̀ lé wa tàbí aṣẹ́gun nítorí kó pé wa ṣọṣẹ́ kó tẹ̀síwájú kámájú Ọlọ́run ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ bàtà wíjọ́ tó lu wa. God bless you. Hallelujah. Sọ́jọ́ tó fẹ́. Sọ́jọ́ tó lè bá mi di ẹ̀. Sọ́jọ́ àbí òjò. Ọmọ ní màá gbé tí ń bá ìlọ́bì kan. Ọwọ́ Olúwa ló wà ń bẹ̀. Ọwọ́ Olúwa. Ó ń ṣiṣẹ́ agbára. Ìyanu lọ̀rọ̀ rẹ̀. Ó yí ayé mi padà. Orísun ìyè, orísun tí kìí gbẹ, ọwọ́ Olúwa ó ṣiṣẹ́ agbára. Ẹ dìde bá ń gbàdúrà fún ọwọ́ Ọlọ́run kó máa ga sí nínú ayé wọn. Orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé wọn kó máa bọ̀ sí àdúrà. Ẹ̀mí mímọ́
Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ bá sọ fún Ọlọ́run àtàwọn àti ilé wọn àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn, Ọlọ́run fi iná ẹ̀mọ́ sí odi yìí mọ́ káàdùá. Àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn, Ọlọ́run fi iná ẹ̀mọ́ sí odi yìí mọ́ ká. Fi iná ẹ̀mọ́ sí odi yìí mọ́ ká. Iná ẹ̀mọ́ sí odi yìí mọ́ ká. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ bá bá ìkẹta kún Olúwa nínú ayé wọn lójoojúmọ́, àtayé ọmọ àtayé aya àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn, Ọlọ́run jẹ́ kí ògo rẹ kó máa dọ̀tun sí àdúrà. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run a mọ rírì rẹ nínú ayé ìkọ́ àti ìdíjú rẹ, nítorí pé orí ọ̀fẹ́ rẹ nínú ayé wọn yóò máa pọ̀ sí i. Olúwa gba ọpẹ́ rẹ, Ọlọ́run gba ìyẹn wa, gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa. A ti gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi. Ọlọ́run ti dáhùn àdúrà pẹ̀lú iná àti agbára kó dáhùn àdúrà rẹ nínú ayé yín lórúkọ Jésù Kristi. Orí ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, agbára Ọlọ́run, orí ọ̀fẹ́ rẹ̀, agbára rẹ̀, àánú rẹ̀ kó máa dùn tó sí lórúkọ Jésù. Ẹ̀yin dá padà sí ẹ̀yin àti aya àtọmọ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ yín, kí Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì kó fi iná sí odi yín ká. Ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ẹ́, owó òkùnkùn ò ní tẹ̀ ẹ́. Gbogbo àwọn tí wọ́n máa ń rí ògbó paná ògbó lórúkọ Jésù Kristi, ẹ̀ máa bọ̀ paná ẹ̀mí wọn kí wọ́n tó mú ìdè búburú wọn sẹ́kẹ̀ wọn paná ẹ̀mí wọn. Gbogbo tẹ nílò nínú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù Kristi, kọ́dọ̀ kó fún yín ju ìbéèrè yín lọ. Kọ́dọ̀ ẹ̀mí mímọ́ lórúkọ Jésù Kristi kó yà yín lẹ́nu. Mo máa ń sọ̀rọ̀ kan, mo ní níwájú Dáfídì, ó sọ wípé èmi sì tẹ tábìlì sílẹ̀ níwájú Ọlọ́run. Dáfídì tẹ tábìlì rẹ̀, ó ní a sì da òróró lé mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Kì í ṣe pé wíṣítà lọ́nà ìwé ìsìn kan. Lọ́nà kan fẹ́ sọ fún Dáfídì ni pé I am more than sufficient. I am more than what you think. Ètí Ọlọ́run kan fẹ́ fi yé Dáfídì ni. Ìdí nìyẹn tí n bá rí ẹni tó gbé rẹ̀ Kristẹni tí ń wá àǹfààní lọ sínú èṣù, kò mọ iyebíye tí orí ọ̀fẹ́ tó ní níwájú Ọlọ́run. Ọlọ́run mọ̀ ìgbé kọ̀ọ̀kú ti kún ṣùgbọ́n kò dòrò ló dákẹ́. Ó fẹ́ sọ fún Dáfídì pé mo ju tó ń lò lọ. I am more than enough. Mo wá gbàdúrà Ọlọ́run nínú ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe tó, Olúwa máa bá ń pèsè fún wọn. Gbogbo tí ó nílò nínú iṣẹ́ ìránṣẹ́, Ọlọ́run ẹ̀gbọ́n ọ̀dà rẹ̀ gbọ́dọ̀ dá wọn. Gbogbo tí ó nílò nínú ilé wọn láti fi ògo Ọlọ́run hàn lórúkọ Jésù Kristi, ọ̀dà rẹ̀ gbọ́dọ̀ dá wọn. Ìwọ náà tó wá gbàdúrà fún èmi náà tí mo gbàdúrà fún Bíbélì tó ẹgbẹ́ ń bá wá eré Jerúsálẹ́mù, ó ní yóò ṣe kíni o, ó ní yóò ṣe rere, torí bá a jọ gbàdúrà fún adẹ̀ wá eré ayé wọn, àwa eré ilé wọn, àwa eré iṣẹ́ ìránṣẹ́ wọn, a ó ṣe rere. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi, hallelujah. Ẹ jẹ́ àjọ.